ẹ kú ìgbádùn àsìkò yìí gbogbo ẹni tó ń gbọ́ wa tó ń wò wá. A kí yín gbogbo ẹ̀yin ọmọ Odùduwà. A tún dé gẹ́gẹ́ bí ìṣe wa. Ọlọ́run ni kì í ṣàwà. Ẹ rí wípé òṣùṣù ọwọ̀ ó ní ò ṣeé dá. Ohun tí wọ́n sọ ni wípé tá a bá mú òṣùṣù ọwọ̀ tá a bá ní ká ṣe báyìí a rí wípé yóò kàn mọ́ lọ báyìí ní kò ní ṣe é ṣe. Ṣùgbọ́n tó bá ṣẹyọ kan ní ń kọ́. Wọ́n ní tó bá jẹ́ pé gàgà òwò ẹyọ kan ní ń kọ́ ẹ rí pé tí wọ́n bá ti ṣe báyìí yóò kàn pọ́n ni. Wọ́n tún wọ́n máa ń pòwe kan wọ́n ní wípé àìrìn pọ́ méjò. Wọ́n ní ní fìyà jẹ wọ́n. Wọ́n ní oní fìyà jẹ ọmọ ejò. Tí ọ̀ka bá ṣáájú. Tí paramọ́tẹ̀ tẹ̀lé. Tí bàbá àwọn òjò là ń wọ́rìrì bọ̀ lẹ́yìn. Tí ọmọ èèyàn ẹ̀dá dámọ̀ tó bá pàdé wọn lójú ọ̀nà kílẹ̀ rò pé yóò ṣẹlẹ̀. Yóò bẹ̀ lógbó ni o. Òun tá a mú wá rè o. Yorùbá sì tún wá sọ wípé àgbájọ ọwọ́. Òun la fi sọ̀yà àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí. Ọmọ Oòduà. Ọmọ Yorùbá. Ọmọ Oòduà. Ẹ̀yin ọmọ Odù tó dá ìwà. Ẹ̀yin ọmọ Oòduà. Ẹ̀yin là ń pè é tẹ́tí yín lẹ̀kẹ́ mọ́ gbọ́ kẹ́ẹ̀sì mọ́ dáhùn. Ẹ̀yin ọmọ aládé. Ìṣọ̀kan mọ̀ ló yẹ wá. Wọ́n ní ìṣọ̀kan kí gbogbo wa parapọ̀ ká dòṣùṣù ọwọ́. Tí a bá tiẹ̀ fìyàn sí pèpénú gbó ni ó kù sí. Tí ọ̀yẹ́ kọ́ máa fẹ̀yìn ẹ̀yìn rìn wá náà títì. Kó sọ pé èpè tí wọ́n ṣàìké ṣe tèmi kó máa tá dànù. Báwọn àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ọba sọ̀rọ̀. Wọ́n á ní bàbá wa Àfọ̀njá ńlọ́wọ̀n ran Yorùbá lépè. Wọ́n sọ bẹ́ẹ̀ nínú ìtàn. Wọ́n tún ní Aláàfin Ahólẹ̀ ó tún ṣépè fúnra Yorùbá. Wọ́n tún sọ̀yún náà. Pabambarì abúké ọjọ́ sí tí wọ́n fi ṣẹbọ nìbàdàn wọ́n ló tún ṣépè fúnra Yorùbá. Wọ́n sọ̀yún náà. Sọ́jọ́ èpè yẹn ò ti pẹ́. Àìmọye wègún wèpè táwọn aráabí ti wẹ̀ dànù tí gbogbo ègún àtèpé ti lọ látọdún gbòó. Èsì tọmọ Yorùbá ọmọ jẹ́ kásàsí èdì kó mú àwọn. Lóòótọ́. Àṣàsí ń mú wa nílẹ̀ Yorùbá. Àṣàsí ò mú wa. Èdì ń dì wá. Ànírọ́ ni sẹ́mi ò nígbàgbọ́ nú ẹ̀. Bó o bá nígbàgbọ́ jẹ́ kí n là kó yé ọ. Ẹgbẹ́ kan ń bẹ nílẹ̀ yìí tó gbalẹ̀ tó gboko tí wọ́n ń pè ní ẹgbẹ́ OPC. Ìyún Oòduà People's Congress OPC. Nígbà tá a dá ẹgbẹ́ yìí lẹ̀ ìyà ló jẹ̀ràn Yorùbá. Bẹ́ẹ̀ni. Àwọn ará òkè lọ́hùn-ún àwọn ni ẹ bí wàhálà tó ń bẹ ńlẹ̀ yìí. Bẹ́ẹ̀ni tí ò sì tí ì tán. Wọ́n ti lérò pẹ̀rù ni wa. Bàbá ṣẹ́rú ni ẹ́. Ẹrú ni wá. Àwa ìṣẹ́rú níwájú Ọlọ́run la ti jẹ́rú fún àwọn ọmọ ẹ̀dá ẹgbẹ́ wa ọmọ aládé ni wá. Ń gbà wá jọmọ aládé tí àwọn aráabí wá jẹ́ kí àwọn ará àtọ̀húnrìn wá kan àwọn tí wọn ò níran tí wọn ò jẹ́ nǹkan kan kán wá máa ṣe wá níṣe ẹrú. Ọmọ yìí pé ilé tó tòrò tí ò tú ọmọ àlè ibẹ̀ ní ìdàgbà. Ọlọ́run ò ní ṣe ọlọ́mọ àlè. Àmín. Ìwọ bàbá ìwọ màmá ìwọ arákùnrin ìwọ arábìnrin tó ń gbọ́ mi yóò ní yọmọ àlè. Àmín. À ń fi àsìkò yìí ké sí gbogbo ẹgbẹ́ OPC. Oòduà People's Congress nílé lóko gbogbo version tó wù kórí kó jẹ́. A bí OPC látara Nàdẹ́kò. Bẹ́ẹ̀ ni. Nígbà tá a dìbò ní 1993 tí ìjọba Babangida ò gbé ìjọba fún. Ẹ má jà sọ́kò pọ̀. Ní tani Nàdẹ́kò fàálẹ̀ tí ó jẹ́ olórí Oòduà People's Congress nígbà náà lọ́hùn. Olóyè Fáṣẹ̀hùn ni. Frederick Fáṣẹ̀hùn òun ló jẹ́ olórí nígbà náà lọ́hùn. Bẹ́ẹ̀ni. Ẹnìkan sì jẹ́ dẹ́pútì rẹ̀ ṣùgbọ́n àti ẹ̀ lọ́bẹ̀. Ṣùgbọ́n èyí tó wá jẹ́ kókó ni wípé ohun tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀. Ó ti lọ. OPC ti pín yẹlẹyẹlẹ. Bẹ́ẹ̀ni. Àìmọye faction ló ti wà. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n bí faction yìí ṣe wà ó ti wá bí àìmọye àìsàn sí ilẹ̀ Yorùbá àti ọmọ Yorùbá lára. Torí tó bá jẹ́ pé OPC sì wà ní ìṣọ̀kan tó sì jẹyọkan ni mo mọ̀ pé ìyà tó ń jẹ Yorùbá látọ̀dọ̀ àwọn Fúlàní mo mọ̀ pé kò ní jẹ wá. Ẹ wo bí wọ́n ṣe ń pọmọ Yorùbá àṣé báwa ṣe ń lọgun ẹgbẹ́ OPC ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ẹgbẹ́ kìíní aṣọ OPC ti pín wọn ò lè dìde wọn ò lè dá sí nǹkan kan torí pé olórí ti pọ̀ tàwa ni ó sọ pé òun fẹ́ bọ́ta nígbà tí mo bára wọn ṣe. Ẹnu òsì kò. Bẹ́ẹ̀ni ò bá sì ti kò ẹgbọ́n
ṣé nǹkan kan ṣeé ṣe ẹ wá jọ ẹ bẹ̀rẹ̀ látọ̀rí àwọn táwọn tó yẹ ká bẹ̀ jọ a nídìí kí OPC parapọ̀ ọmọ tó bá jọmọ gidi kì í wà láyé kọ́mọ̀ ní bàbá. bẹ́ẹ̀ ni. tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tó wá fún wa ní democracy ní ilẹ̀ wa níbí báyìí ìkà ni wọ́n. wọ́n mọ̀ọ́mọ̀ ṣe Tinubu wọn ni wọ́n ti gba ìjọba kúrò lọ́wọ́ àwọn ọba wọ́n gbé fún àwọn gómìnà ẹnu ọba ò fi gbogbo ara tọrọ mọ́ tó bá dọ̀rọ̀ ìjọba ṣùgbọ́n lẹ́yìn tó kàn yìí. ní tẹ́lẹ̀ ìtànsọ tó jẹ́ ti Oòduà People's Congress yìí OPC yìí. ọba ni bàbá gbogbo wa. bẹ́ẹ̀ni. béèyàn pèrè ẹ̀ ní gómìnà ọba ni bàbá rẹ̀. bẹ́ẹ̀ni. kò sí téèyàn lè pèrè rẹ̀ ọba ni bàbá rẹ̀. bẹ́ẹ̀ni nínú àṣà àti ìṣe Yorùbá. bẹ́ẹ̀ni a sì wá ń ro ẹ̀yin bàbá wa ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin lóyèlóyè ẹ̀yin orí adé ẹ̀yin ọrùn lẹ̀kẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí bàbá wa Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Lámídì Adéyẹmí. ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ bá wa ké sí àwọn ọmọ yín wọ̀nyí jọ. ikú bàbá yèyé. bí wọ́n ṣe pé yẹ́lẹyẹ̀lẹ yìí a ò ní olórí kankan olórí tí ẹ sì yàn fún wa tẹ́ ẹ fi jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò kò sí ní tí ẹgbẹ́ kan rí kó pera rẹ̀ ní ẹgbẹ́ tó bá ń gba Yorùbá sílẹ̀ tí ò ní ṣe pé abẹ́ olórí ló yẹ kó wà. bẹ́ẹ̀ ni abẹ́ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ni ó wà. bẹ́ẹ̀ náà ni bàbá wa Ọọ̀nìrìṣà bẹ́ẹ̀ ni tilé Ifẹ̀ níbi tí Ojúmọ́ ti máa wáyé. bàbá ẹ dákun torí Ọlọ́run kò bàjẹ́ kẹ́ ẹ tó débẹ̀ kò sì ní bàjẹ́ lọ́wọ́ tẹ̀yin náà. àmín àmín àmín. ní agbára lọ́wọ́ Ọlọ́run ẹ sì rí ipò yín lò. àmín orúkọ yín ò ní parun. àmín àmín. ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá wa ké sí àwọn èèyàn wọ̀nyí jọ. àwọn OPC ti pín sí 4. bẹ́ẹ̀ni. tẹ́ ẹ bá lẹ́ rán àwọn ìdá kan sẹ́ni ìsìn àwọn yòókù ó pẹ́ ẹ̀ pé àwọn. bẹ́ẹ̀ni yóò sì mọ bí ìkùnsínú. bẹ́ẹ̀ náà ni bàbá wa Olúbàdàn tìlú Ìbàdàn bàbá wa Ajé Ògúngúnnísọ̀ wá. bẹ́ẹ̀ni. ẹ dákun ẹ̀yin lọ́balọ́ba ẹ sì pàdé. Yorùbá Council of Obas à ń bẹ̀ yín àsìkò ti tó láti dìde sí ẹgbẹ́ Oòduà. bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ ní gbogbo ibi tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ tí wọ́n ti ń sọ Yorùbá jáde yàtọ̀ sí àwọn ìlú kan tí wọ́n jẹ́ pé ọmọ àlè Yorùbá ni wọ́n àní dárúkọ wọn báyìí ní ìsìn torí pé gbogbo ohun tá a fẹ́ sọ yìí tá a bá ní kẹ́ ẹ pé àwọn náà sí kò wọn ò ní jọ́rọ̀ yìí ó tà nítorí pé ìran wọn wà lára àwọn tó ń da nǹkan rú ṣùgbọ́n ẹ̀yin tá ẹ já ọmọ Yorùbá gedengbe tẹ́ ẹ lábùlà ẹ̀yin ìran Àfọ̀njá ẹ̀yin ìran Aláàfin ìran Ọọ̀ni àwa tá a ti Ilé Ifẹ̀ wá gbogbo wa là ń pè kódà láti ilẹ̀ yìí tó fi dé Republic of Benin títí tó fi dé Togo gbogbo ibẹ̀ ni Yorùbá wà ẹ dákun ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan tẹ́ ẹ dórí bàbá wa ọwọ́ Òbòkun Àdìmúlà alẹ̀ Ìjẹ̀ṣà ẹ bàbá ẹ dákun ẹ jọ pera yín jọ ẹ ṣèpàdé papọ̀ àti gbogbo ọba tí ń bẹ lábẹ́ yín Àtaọ́jà tìlú Òṣogbo bàbá ẹ pera yín jọ Tìmẹ̀ tìlú Ẹdẹ ẹ pera yín jọ bẹ́ẹ̀ náà ni títí tó fi dé orí Elékòó tìlú Èkó ọba Ridwan Akíolú ẹ dákun ẹ pera yín jọ nílẹ̀ Yorùbá ẹ bára yín sọ̀rọ̀ títí tó fi lọ tó fi dé ọ̀dọ̀ Aláké tìlú Ẹ̀gbá ọ̀kan pàtàkì lára ọmọ Yorùbá ni wọ́n Ọ̀sílẹ̀ ti Òkè Ọ̀nà ara ọmọ Yorùbá ni wọ́n títí tó fi wá dé Ṣàgámù bíbà yìí Àkárìgbò ti gbogbo rẹ̀ mọ́ ẹ bá àwọn èèyàn yín sọ̀rọ̀ ẹ bá wa sọ̀rọ̀ dáadáa ẹ jẹ́ káwọn èèyàn ó dìde kí wọ́n sọra wọn dọ̀kan tó fi dé ọ̀dọ̀ bàbá wa Aláké ti ìlú Ẹ̀gbá tó fi wá padà wá ń bíbà yìí tó fi dé Ìjẹ̀bú Òde bàbá wa Àwùjalẹ̀ tìjẹ̀bú Òde ọba wa Síkírù Adétọ̀nà ọmọ Yorùbá dáadáa ni wọ́n ẹ pera yín jọ ẹ jẹ́ ká jọ wà níṣọ̀kan. bẹ́ẹ̀ ni àjèjé wọ́n ní ọwọ́ kan ò gbẹ́rù dórí ẹ jọ ẹ pé àwọn èèyàn yìí jọ ẹ pè wọ́n jọ wọ́n ní fashion wọ́n sì ní olórí tó ń darí wọn. bẹ́ẹ̀ ni lábẹ́ àwọn olórí tí ó ń darí wọn láti ọ̀dọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá àwọn ẹgbẹ́ tiwọn wọ́n dá wà lọ́tọ̀. faction kan olẹgbẹ́ tiwọn wà tí wọ́n ṣe látara wọn àwọn kan tún yà ṣùgbọ́n kó tó dásìkò náà ńgbà tí faction tó ti wà lọ́tọ̀ tí Gani Adams tí faction tiẹ̀ náà tó ti wà lọ́tọ̀ o nígbà tí faction kú tán àwọn kan ń rólé àwọn kan tún ya kó ń bẹ̀ ó ti wá jẹ́ kó jẹ́ pé faction 4 òun la ní
faction tí ó jẹ́ Gani Adams gangan ó dá dúró faction kan wà tó jẹ́ wípé wọ́n pè wọ́n ní Oòduà People's Congress Reform àwọn wà ní abẹ́ president wọn Dáre Adéṣọpé òní president tiwọn ní ti Oòduà People's Reform nìyẹn igun ti Fáṣẹ̀hùn tó jẹ́ pé kínní tí wọ́n wà tí wọ́n dúró táwọn mú lé lọ́wọ́ ẹni tó jẹ́ president tiwọn òní Prince Ọ̀ṣínbọ̀tẹ̀ òní president tiwọn àwọn tó tún wá ya kó lára tiwọn tí igun wọn jẹ́ táwọn ń jẹ́ New Era òní ẹni tó jó lórí wọn president wọn ni Saddam Arógundádé ṣùgbọ́n Ààrẹ Ọ̀nà Kakanfò ti dúró gẹ́gẹ́ bí bàbá olórí gbogbo wọn tí wọ́n bá yan president kan fún OPC wọ́n mẹ́tàn bá yan ṣùgbọ́n lábẹ́ gbogbo àwọn OPC wa abẹ́ Ọ̀nà Kakanfò ní gbogbo wọn wá wà ẹ wá jọ torí Ọlọ́run ẹ bá wa pe igun kìíní igun kejì igun kẹta àti igun kẹrin kí wọ́n parapọ̀ kí wọ́n pàmọ̀pọ̀ kí wọ́n pèrò pọ̀ kí wọ́n di ọ̀kan ṣoṣo. gbogbo ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tó ń bẹ lábẹ́ Yorùbá tó ń bẹ lábẹ́ Oòduà tó bá lè dá sí i. tó lè dá sí i kọ́ ẹ pé àwọn gómìnà wọ̀nyí ẹ pè wọ́n papọ̀ ẹ jọ ṣe ìpàdé torí pé nígbà tí apá bá kun ìtàn ló máa ń tó hà ẹ wo nǹkan ẹ wo bí ìyà ti ń jẹ wá ẹ wo bí Àtọ̀húnrìnwá ṣe ń pọ ọmọ aládé dànù ẹ wo bí àwọn èèyàn wa ò ṣe lè dádoko mọ́ wọn ò lè dárodò mọ́. bọ́lá fẹ́ rìn báyìí àrìnbójú wẹ̀yìn ni bó jàárọ̀ bójọ́sàn bó jalẹ́. tí Fúlàní bá da màálùú wọ inú oko èèyàn téèyàn bá débẹ̀ tó bá sọ wípé kí lẹ ṣe yìí àfi kólúwa rẹ̀ ó padà lọ sọ gbólóhùn míì lọ́rùn lórí ilẹ̀ bàbá wa sọ yẹ kó rí bẹ́ẹ̀. ẹ gbọ́ wọn ní sọ yẹ kó rí bẹ́ẹ̀. wọ́n sì ní kòrun ni kòrun ni ó dòyìí ká ni ẹ dákun ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àtúbọ̀tán wa ò ní bàjẹ́. àìsí ìṣọ̀kan nílẹ̀ Yorùbá láàrin gbogbo ọba láàrin gbogbo ládéládé olófúnkún tí ó ń fa ohun tó ń ṣẹlẹ̀ yìí o tí OPC náà tún fi pín gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá ẹ ṣèpàdé ẹ foríkorí ẹ fi kùnlùkùn ẹ pé gbogbo àwọn tó jẹ́ olórí alákọ̀ọ́kọ́ ó ní Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams àfi tọ̀wọ̀tọ̀ àfi dárúkọ wọn ẹni tó jẹ́ olórí mi Dáre Adéṣọpé ẹ pè àwọn náà ẹni tó tún délé fún Gani fáwọn èyìn mi Fáṣẹ̀hùn tó kú ó ní Prince Ọ̀ṣínbọ̀tẹ̀ ẹ̀pọ̀ náà Saddam Arógundádé ẹ̀pọ̀ náà ẹ jẹ́ kó jókòó láàrin yín ẹ bá wọn sọ gẹ́gẹ́ bí bàbá sọ́mọ ẹ pa àṣẹ fún wọn ní ìta àfẹ́rẹ́ ẹ di ẹyọ kan. gbogbo ọba tó ń bẹ ní gbogbo Ìbàràpá méjèèje gbogbo ojú àmọ̀pọ̀jú yín ń rí nǹkan a mọ̀ wípé àwọn Fúlàní yìí wọ́n ń wọ inú ilé wọ́n ń lọ gbé èèyàn tí wọ́n bá rí i pé àwọn èèyàn ẹ̀ lówó lọ díẹ̀ tí wọ́n ń gbé lọ tí wọ́n fi ṣe wọ́n ní Ìbàràpá tí ó jẹ́ pé kò sí nǹkan lè ṣe. tó wá èèyàn wá di níná bí ìgbà wọn ná ẹran. Fúlàní wá ń sọ 50 million níbo lowó ọ̀hún wà. níbo lowó ọ̀hún wà bí tá à ń bí bàbá wọn Fúlàní tá à ríran rí. lórí ilẹ̀ wa ṣé ẹ rí pé àìsàn OPC jẹ́ kí wọ́n máa fi nǹkan ṣe wá àwọn tí a mọ̀ pa ní nìyẹn tí wọ́n lè jà fún wa ọ̀kan ní OPC tẹ́lẹ̀ o ọ̀kan ní OPC o àwọn Àtọ̀húnrìnwá ni wọ́n wá mú owó kan tí ò nítumọ̀ tán fi gba ìṣọ̀kan dànù lọ́wọ́ ilẹ̀ Yorùbá o owó tí ò nítumọ̀ náà dandan kan ó ní wọ́n pín fún àwọn tó yá wípé owó tí ò là wá lẹ́bí gbogbo owó ló ti tán yìí tẹ́ ẹ bá dẹ̀ rántí gbogbo ẹ̀yà tó ń bẹ ní Nàìjíríà ló ní ẹgbẹ́ ajìjàgbara bẹ́ẹ̀ ni Arẹwà wà masọ́ọ̀bù àbí nǹkan náà wà àti tàwọn Ìgbò wọ́n ní ìsákàbà àbí kí náà porúkọ ẹ̀ náà láwọn Ìgbò wọn ò pín wọn ò ya nǹkan kan ò ṣe wọn sẹ́nìkan sọmọ Fúlàní lè lọ dán wò nílẹ̀ Ìgbò ẹja ẹyẹ ìdáhùn rẹ̀ sọmọ Fúlàní lè lọ dán wò nílẹ̀ Ìgbò pẹ̀lú táwọn Ìgbò ní lọ́wọ́ síbẹ̀ yìí náà wọ́n bó ṣe lọ. ẹ dẹ̀ mọ̀ pé nínú ẹ̀yà mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta tó ń bẹ lórílẹ̀‐èdè yìí ẹ̀yà wa yìí ló gbọ́n jù torí pé nígbà tí àwọn òyìnbó mú civilization bọ̀ tá bá mú ọ̀làjú wọlé ń bí báyìí wọ́n bá wa wípé a níjọba fúnra ara wa wọ́n bá wa wípé a ní ọba lábẹ́ ọba àwọn ìjòyè wà tí ń darí àdúgbò tiwọn lábẹ́ àwọn ìjòyè àwọn baálẹ̀ wà lábẹ́ baálẹ̀ àwọn baálẹ̀ wà lábẹ́ àwọn baálẹ̀ àwọn mọ́gàjí wà gbogbo èyí láti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n tó ṣẹ̀ṣẹ̀ máa yan pírẹ́sídẹ́ǹtì yan gọ́fúnà yan kọmíṣánná fún wa ẹ dákun ẹ jọ̀wọ́ gẹ́gẹ́ bí ọmọ aládé
tó mọ ohun tó ń ṣe. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo ẹ̀yin náà tí ó ṣe wípé ẹ pín yẹlẹyẹlẹ yìí ẹ pera yín papọ̀. wọn ò lè dápẹ́ra wọn pọ̀ wọn ò lè dápẹ́ra pọ̀ àwọn ọba ni ó pè wọ́n pọ̀ ọba gómìnà gbogbo gómìnà ẹ parapọ̀ ẹ tún OPC ṣe ẹ túnlẹ̀ Yorùbá ṣe ń tẹ́ ẹ jẹ́ bàbá lé wọn lórí fún nìyẹn ẹ pàṣẹ káṣẹ yín ó sì múlẹ̀ wọn èé sọmọ tí ò lè gbọ́rọ̀ sí yín lẹ́nu ẹ sọ tẹ́ ẹ fẹ́ fún wọn wọn sì ṣe túláàsì ni wọn ṣe ẹjọ́ tó yọ Ọlọ́run. mo rántí ọdún kan tí wọ́n ní àwọn Fúlàní náà ni wọ́n ń dáná ní ọ̀nà Ṣakí nígbà tí OPC wà ní ẹyọ kan wọ́n ń dáná lọ́nà Ṣakí kí ló jẹ́ kó kàn wá nígbà yẹn ni wípé wọ́n lọ dá 504 kan lọ́nà tó ṣe pé station wagon ni tó kérò 10 pẹ̀lú ẹrù ó ń tìbàdàn bọ̀ ni ó ń lọ sí Ṣakí 504 yẹn ò dúró wọ́n yìnbọn sí táǹkì ẹ̀ gbogbo èrò 10 tí sì ń bẹ́nu mọ́tò yẹn wọ́n gbiná ọmọ OPC tí bá ń gbọ́ mi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tó sì ń wò mí wọ́n mọ̀ rántí wípé ìgbà tí OPC jẹ́ ẹyọ kan àwọn àtèkó wá nítorí ẹ̀ àwọn tògùn wá nítorí àwọn tòǹdó wá Ìbàdàn láti pàdé kálukú sì gbé mọ́tò àti gba ọ̀nà Ìṣẹ́yìn lọ a lọ sí Ṣakí ó ní iye ọjọ́ tí àwọn èèyàn wa fi sọ Fúlàní fún odidi ọjọ́ 7 kó tó di pé Ọlọ́run bá wa kápá ogun àtọ̀tẹ̀ ọ̀nà Ṣakí ńlẹ̀ ṣé bí ń gbà tá a wà lẹ́yọ kan ni ẹ jẹ́ ká wà lẹ́yọ kan pípín káàkiri yìí kò pé wa Ọlọ́run ní jẹ́ kí ọ̀rọ̀ wọn ò dojú ẹ̀dẹ̀ wá wò ó ẹ má jẹ́ kí wọ́n ó fi owó ẹ má jẹ́ wọ́n ó fi gba àǹfààní yín sọnù ẹ jẹ́ má jẹ́ wọ́n ó fi owó gba àlàáfíà yín sọnù ẹ má jẹ́ wọ́n ó fi owó gba ìṣọ̀kan yín sọnù torí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n wá ń bàlú jẹ́ yìí owó ni wọ́n ń rù káàkiri. owó tí wọ́n sì ń rù káàkiri béèyàn náà yóò tán ẹ wò ó wọ́n nílé ṣẹbọ lè ṣoògùn bá a ṣe wáyé páàrí láàrin gbogbo ń tẹ́tùmárè ti kọ́ pé ẹ̀jẹ̀ láyé lẹ ti jẹ́ yẹn òsibí tẹ́lẹ̀ dé tẹ́lẹ̀ wọ̀ tó bá sọ pé lágbájá dé wọ́n sọ pé káàbọ̀ ni. ọwọ́ Ọlọ́run sì ni kádàrá wa wà. bẹ́ẹ̀ni ẹ má wàá bá Ọlọ́run du steering. kò sẹ́ni tó lè bọ́ Ọlọ́run du steering tọkọ rẹ̀ ò ní yí dànù. bàbá gbowó wá Ọlọ́run ní jọkọ bẹ́ẹ̀ bá fẹ́ fọ gbogbo ẹ̀fọ́ gbogbo ṣùgbọ́n wípé ilẹ̀ Yorùbá ẹjọ́ torí Ọlọ́run o ẹ má jẹ́ kó bá yẹ́nì gbogbo náà ń sọ̀bọ̀ láti yẹjọ́ yìí bí Fúlàní ò ṣe ní pa Yorùbá mọ́ ni o. bẹ́ẹ̀ni bí Fúlàní ò ṣe tẹ́ ẹ bá gbogbo prógrámù tá a ti ń bọ̀ bí Fúlàní ò ṣe pa bí wọ́n ṣe ní pa Yorùbá ẹ̀yin ẹgbẹ́ tó ṣẹ́kù náà. ẹ dìde gbogbo ẹgbẹ́ àjìjàgbara. ẹgbẹ́ Yorùbá kọ̀yà a pe ẹ̀yin náà ẹ dìde o ẹgbẹ́ Atáyéṣe a pe ẹ̀yin náà ẹ dìde o voice of the reason voice of reason ẹ̀yin náà a bẹ̀ gbogbo yín ẹ dìde wọ́n tiẹ̀ tún wọ́n ṣe kí ni kéèyàn ṣe kíní onírọ̀wọ́ ìrọ̀sẹ̀ wọ́n ṣàjáde wípé wọ́n fẹ́ ṣe ìwọ́de ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ àwọn ọlọ́pàá tún lọ àwọn DSS kan tún lọ gbé wọn wọ́n tún lọ àrẹ́sì wọn lórí kíni àwọn eléyìí ìjọba ọ̀tà kan lọ mọ àrẹ́sì àwọn tó ń ṣe ìwọ́de wọ́rọ́wọ́ kí ló dé tí wọ́n lọ kojú Fúlàní. wọn ò lè àrẹ́sì Fúlàní a máa ṣèràn wọn. kí ló dé tí wọn ò lè lọ kojú Fúlàní àwọn ará wa ń bì náà jọ ń rán àrẹ́sì wọn lọ tí àwọn ọmọ ẹ̀wọ̀n ilé wọn lọ tí wọn mọ́lé gbèmí àbọ̀ ọ̀rọ̀ lásọ fún ọmọlúwàbí tó bá dénú ẹ̀ yóò sì dòdìdì ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má jẹ́ ká fọ̀rọ̀ yìí jẹun gbogbo ẹ̀yin tẹ́ ẹ lágbára lórí irú ọ̀rọ̀ yìí tẹ́ ẹ lè dìde tẹ́ ẹ lè pe àwọn èèyàn yìí papọ̀ most especially ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá ẹ̀yin ọ̀tọ̀ ọ̀kùnrùlù ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin olóyè ẹ̀yin alágbára Ọlọ́run ò ní jágbára yín ó já sásán o ẹ wo òjò tí ń pàkọ́ rẹ̀ gbogbo wa lè jíjọ ń pa ẹ má wo ẹ má jẹ́ àtànra wa jẹ ẹ má jẹ́ ká tanra wa jẹ ẹ jẹ́ ká múra wa lọ́kàn ṣoṣo olóyè Fáṣọ̀rántì ẹ dákun ẹ pẹ́ lọ bá bàbá wa Ọbásanjọ́ ẹ jẹ́ kí bàbá wá látọ̀tà kí wọ́n wá sí ilẹ̀ Yorùbá yòókù papọ̀ báyìí kẹ́ pé gbogbo ara yín papọ̀ ẹ má jẹ́ yà yóò jẹ wá mọ́ àmọ́ tí àwọn ọmọ tí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ ń bí sìn tí wọ́n dà lọ́jọ́ ọ̀la ṣé bọ́mọ tí ìyá rẹ̀ ọ̀bá ràdánwò tí bàbá rẹ̀ ọ̀bá kàn dààmú ṣé bí ni wọ́n tọ́ ti yege tí wọn ọ̀bá rójú tó ẹ̀yin náà kí lẹ fẹ́ dà lónìí ẹ dákun Ọlọ́run ò ní jẹ́ kógun ó kó wa ogun ò ní jà wá àní rógun láéláé ẹ dákun torí Ọlọ́run. ẹ gbọ́ ṣé ká kọrin yẹn fún yín wọ́n á ní dandan dandan dín dandan dandan dín dandan 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 dín dandan 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 dín. Ìbàdàn nìkan kọ́ ogun òkú wà ní
ogun òkó wa rí ọmọ Yorùbá ìṣẹ̀rú ẹnì kọ̀ọ̀kan ogun òkó ogun ò ní kó wa o. àmì o àmì o àmì o. Kí a wá tó máa lọ a kí gbogbo ẹ̀yin èèyàn tí ẹ dìde tẹ ṣùgbà bàbá wa Ọlátóyọ̀sí Aláàjì Tóyọ̀sí Arígbábuwó iná ò ní tán owó yín ṣùgbọ́n Yorùbá ní kéètàn náà ní jẹ́ kéètàn bí bàbá yìí ṣe wà yìí nìsín ó nílò owó dáadáa nítorí pé ojoojúmọ́ ni wọ́n ń ṣe tẹ́rápì fún wọn ó sì níye tí wọ́n ń san. tẹ́rápì ọ̀hún wọn ńgbà tá a lọ bá wọn tí a jọ sọ̀rọ̀ lónìí ẹ̀rù Ọlọ́run bà mí ṣùgbọ́n a mọ̀ pé Ọlọ́run ó fún wọn lálàáfíà pẹ̀lú ìrànlọ́wọ́ yín mo mọ̀ pé ẹ̀yin náà tẹ̀ ń wò ẹ ní rí dààmú ẹ ní kábàámọ̀ Ọlọ́run tí ń lò yín yóò sì lò yín délẹ̀ ní àmín èṣù ò ní lò yín lágbára lọ́wọ́ Ọlọ́run wọn ò ní sọ àlàáfíà yín kọ́ ayé ò ní máa bá yín gbogbo àlàáfíà káàkiri. ẹ ṣé o gbogbo ẹ̀yin ọba alẹ́ Yorùbá Aláàfin tìlú Ọ̀yọ́ Ògúnwùsì bàbá wa Ọ̀jájá akẹ́yìn náà tìfẹ́ akíyín apèyìn abẹ̀yìn ẹjọ́ ẹ bá wa dìde. bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn à ń bẹ̀yìn ẹjọ́ ẹ bá wa dìde. Àtaọ́jà tìlú Òṣogbo Àtaọ́jà ti Òṣogbo Aláké tìlú Ẹ̀gbá Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káàkiri káàkiri Òṣèmọ̀wé tìlú Oǹdó Déjì Ìtàfúrẹ́ ọlọ́tọ̀ tí ọ̀tọ̀ abẹ̀yìn ẹjọ́ ẹ bá wa dìde ẹ gbé ìgbésẹ̀ ẹ jẹ́ kó jọ parapọ̀ fún oúnjẹ ẹyọkan ni wọ́n láti ẹ̀yìn wá o kó tó di wípé wọ́n fi ọ̀rọ̀ kínní àwọn òkè wọ́n sì fi ba unity. lágbára lọ́wọ́ Ọlọ́run Yorùbá ò ní bàjẹ́. Bye for now.